Mo kí gbogbo wa nílé lóko lájò lẹ́yìn odi. Èmi ọmọ yín náà ni Orí Adé Adébọ́lá aka Aluka tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo kí wa lọ́pọ̀lọpọ̀. Mo kí wa ní gbogbo ibikíbi tí a bá wà àbí tí ẹ ti ń gbọ́ mi nílé lóko lájò lẹ́yìn odi. Kìí ṣe nítorí nǹkan kan àbí nítorí nǹkan méjì, àmọ́ nítorí rògbòdìyàn tó ń jà nílẹ̀, nítorí rògbòdìyàn tó fẹ́ máa dàgbòrú. Mo kí yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi. Mo fẹ́ kó jẹ́ pé kẹ́ bá mi wọlé dáadáa. Even bóyá màá fi àyè lẹ̀ láti fẹ́ kí gbogbo wa ká sọ ẹ̀dùn ọkàn wa. Ẹni tó bá fẹ́ pè. Àmọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó lè tìkì díẹ̀, ikùn ó lè fẹ́ múyàn kọsẹ̀ kọ̀ọ̀kan. Ẹ gbọ́, torí ojú tèmi fi rí ó yàtọ̀ sí tẹlòmíì. Àmọ́ àwọn nǹkan kan mo fẹ́ ká máa wò. Kí ẹ nídìí àti bá mi ṣí ètò yìí torí pé ó ṣe kókó, ó dẹ̀ ṣe pàtàkì láti jẹ́ kí èmi àti yín jọ mọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí jọ jẹ wá lógún nílé lóko ni. Ẹ̀yin bàbá mi, ojú wo la fi wò ó, ojú wo la jọ fi rí, ojú wo la fẹ́ jọ fi gbé ní tó ń ṣẹlẹ̀. Nígbà tí bàbá mi Chief Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá tí wọ́n jáde, tí wọ́n á àdírẹ́sì ọmọ Yorùbá lórí feelings wọn. Ọmọ Adéyẹmọ Igboho, ọmọ ládéládé ọmọ Aláàfin Ọ̀ládé adé aládìkún lágbà f'Aláàfin Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni mo kí olóyè Sunday Igboho, wọ́n kú iṣẹ́ takuntakun. Wọ́n kú iṣẹ́ níbi tí Ọlọ́run Elédùmarè tó yìn wọ́n dé, tó ní kí wọ́n bá dé. Wọ́n máa kú iṣẹ́. Bọ̀ìnkẹ́ ọ̀kan mo fẹ́ kó yé gbogbo wa pátá nílé lóko lájò lẹ́yìn odi, tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ní wípé ìbá dára Chief Sunday Igboho gẹ́gẹ́ bí ojú tèmi fi wò ó, nígbà tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń kálukú rí, tó fi di pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa di wọ́n ti tẹ̀lé olóṣèlú lọ, wọ́n tẹ̀lé gbá lọ, inú pósítà a rí oríṣiríṣi nǹkan. Ẹ gbọ́, a ti rí oríṣiríṣi nǹkan. Pósítà tí wọ́n gbé jáde níbi òkú ìyá wọn, àwọn olóṣèlú náà kó síbẹ̀, àwọn kinní kan náà sì gbá kan. Àní ẹ bá mi ṣí ètò yìí tó ró níbi tí mò ń lọ gangan. Tẹ́ bá mi ṣí ẹ̀, òun láǹfààní ló ṣe máa dé bá èmi àti yín láti jọ gbé yẹ̀wò, láti jọ wò pé ojú wo lẹ fi wò ó lọ́dọ̀ ti yín. Ìhà wo ló kọ sí yín lọ́dọ̀ titi yín. Torí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ọ̀rọ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbé yẹ̀wò dáadáa ni. Ẹ gbọ́, Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ, wọ́n gbìyànjú tiwọn, bọ̀ tó ní oníkìní kan bá lóhun òfin kà mọ́, èyí tó ti fín sílẹ̀ kò ní parun. Bọ̀ mo fẹ́ kó yá ọmọ Yorùbá wípé kó má sú wa, kó má rẹ̀ wọ́n. Ọ̀rọ̀ tí wọ́n sọ ó yé wọn dáadáa dénú kùn, ó yé wọn ní tí wọ́n sọ pò kése gbogbo yẹn lásọ online, wọ́n bá mi sọ o. Bọ̀ Yorùbá, ọ̀rọ̀ téèyàn bá sọ tí ò bá nídìí ó máa ní nǹkan. Ó tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti sọ ti pẹ́
wọ́n ní pé ọmọ Adéyẹmọ a tó máa rí wípé wọ́n á tó fara wọn hàn pé olóṣèlú náà ṣiṣẹ́ fún ìgbà wo. Èmi máa sọ nǹkan pé mi ò lè dalẹ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, tí wọ́n bá dà mí àwọn náà mọ̀. Bọ̀ nínú tèmi ń rí tí mo dẹ̀ ń wò, èmi ò tí ì rí bẹ́ẹ̀, torí mo tún wò lọ síbòmíì, ojú tí mo fi wò lọ níbòmíì lọ́wọ́lọ́wọ́ tèmi fi wò yìí, mo rí pé ọ̀nà yẹn ó tún yàtọ̀. Ojú yẹn mo fẹ́ kẹ́yìn náà fi wò ó, ẹ wò dáadáa jílẹ̀. Ókè, ìyá kú, ó wu bàbá láti lọ sin òkú wọn, ẹ gbọ́. Ìgbà tí ìyá kú yìí, wọ́n jáde níbi tí wọ́n jáde tó tọ́, bó wá wù wọn àti sin òkú wọn. Ọ̀rọ̀ kan wà níbẹ̀ tó jẹ́ pé tí mo bá ní ká pe wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ ká rọ́nà lọ. Ẹ̀yin àgbààgbà tẹ́ ń bínú, ẹ ṣe ronú lọ síbẹ̀, kẹ́ ẹ gbé kalẹ̀, kẹ́ ẹ farabalẹ̀ wò ó. Bọ̀ mo wá fẹ́ yé yín pé tó bá yẹ pé ọmọ Adéyẹmọ òun lọ́lọ́run Elédùmarè rán tó gbéṣẹ́ lé lọ́wọ́ tó máa ṣe parí, á ṣe parí. Tó bá ti pé àwọn míì náà tún máa dìde, ẹ má jẹ́ n parọ́ fún yín, ọ̀pọ̀ èèyàn máa dìde. Tó bá ṣe pé àwọn míì wọ́n máa dìde, ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n máa dìde, tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ tó dá mi lójú dáadáa. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, iṣẹ́ tí wọ́n ṣe sílẹ̀, iṣẹ́ náà ò lè parun. Àmọ́ mo fẹ́ rọ gbogbo ẹ̀yin brothers mi, ẹ̀yin daddies mi tí ẹ bínú àbí bóyá ó dùn yín, láti rò dáadáa wípé tó bá ṣe pé ẹnìkan náà ló wà ní position yẹn, báwo lẹ ṣe fẹ́ kó rí sí yín, báwo ni ẹ ṣe máa ṣe tí èèyàn bá lù sí nǹkan kan. Torí ọ̀pọ̀ èèyàn, ọ̀rọ̀ ni, tó bá di ọ̀rọ̀ pé èèyàn fẹ́ ṣe freedom, ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèyàn máa lose. Bẹ́ẹ̀ ni, wàá lose ẹbí, wàá lose nǹkan, tẹ́mi tí ẹ̀gán bá tún wà ní kó dúpẹ́ fọlọ́run. Torí àwọn tí mo sọ yìí, mo yìí ń pẹ̀lẹ́pẹ̀pẹ́, mo yìí ń já léèkánná ni. Àfi kí gbogbo wa kájọ jòkó, kájọ rò dáadáa. Ọmọ Adéyẹmọ ní tó ti ṣe sílẹ̀ kò lè jẹ́ ká forget ní tó ti ṣe. Mo dẹ̀ fẹ́ kó yé gbogbo wa dáadáa wípé ẹ bá ní sùúrù, kẹ́ jẹ́ ká wọlé dáadáa ná. Ẹ bá ní sùúrù, kí ẹsẹ̀ jẹ́ kó parí bẹ́rí àyà ẹ̀ náà. Ṣé nítorí àwọn tí wọ́n gbé sí pósítà, gbogbo àwọn tí wọ́n gbé sí pósítà yìí, ǹjẹ́ sọmọ Fúlàní ni wọ́n ni? Àkọ́kọ́, ẹni tí ò bá gbọ́ orílẹ̀-èdè ó ní láti bá àwọn olówó ìlú, olóṣèlú ìlú ṣe. Ẹ lọ wo àwọn Biafra, èmi fi ń dá yín lójú dáadáa bẹ́ẹ̀ ṣe bí wọ́n ṣe wà yẹn, ó láwọn strong man tí wọ́n wà nínú olóṣèlú tí wọ́n wà lẹ́yìn wọn tí wọ́n fi ń jẹ́ gìn. Wọ́n ní backbone, tí ò bá síbẹ̀. Bàbá tó sọ̀rọ̀ yìí, àwọn olóṣèlú yìí ti rí n tó ń lọ, wọ́n ti rí n tó ń ṣẹlẹ̀. Ìbádá ká ní sùúrù kó tó di pa pariwo síta, ká farabalẹ̀, ká ní sùúrù dáadáa kó tó di pé a tó máa dájọ́. Kókè tó máa parí bẹ́rí àtàn, kí ni nẹ́sìn, kí ni ìgbésẹ̀ tá fẹ́ gbé tí ilẹ̀ Yorùbá ò ní fi wọlẹ̀, tí èdè wo ò ní parun, àṣà wa ò ní parun, gbogbo ohun tó ń jẹ́ Yorùbá pátápátá tá à ní sọ́fà mọ́. Báwo la ti fẹ́ kú olóko ẹrú, báwo làwọn Fúlàní ò ṣe ní pa wá mọ́. Ọmọ Adéyẹmọ ti fara ẹ̀ jìn fúnlẹ̀ Yorùbá. Ìbà Gani Adams náà fara wọn jìn fúnlẹ̀ Yorùbá. Ọmọ Adéyẹmọ ti wá lọ sí ọgbà ẹ̀wọ̀n, wọ́n lọ síbẹ̀, wọ́n dé.
ìyá kú wọ́n lùsì ọ̀rẹ́ wọ́n lùsì ẹ̀gbọ́n wọn àfà. Ìyá wa kú wọ́n ti jáde ibi tí wọ́n ti fẹ́ sí kinní sìn ilé ó ń gbóná kí wọ́n tó lè sin òkú yẹn wọ́n nídìí àti wọ́n mi tútù sílẹ̀ kó tó di pé wọ́n tó lè sin. Omi tútù tí mò ń sọ ni pé wọ́n nídìí àti bá wọn tó jẹ́ pé èèkàn àwọn tó di Nàìjíríà mú fúnra wọn. Ẹgbọ́ Yorùbá tí mo sọ lẹ́ẹ̀kan mò ń rẹ létí tí ni pé a gbúdọ̀ pe wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ ká rọ́nà lọ. Gbogbo àwọn bàbá yìí náà la need wọ́n mọ̀ pé n tá ń jà fún ìṣèrí wọ́n mọ̀ pé nǹkan tó dáa ni. Àmọ́ àwọn kankan wà nípamọ́ tó strong tó jẹ́ pé iná làwọn bàbá yìí ò ṣe fẹ́ fi lọ. Ẹ jẹ́ ká jọ rò ó dáadáa torí n tèmi ń sọ ó lè yàtọ̀ sí tẹlòmíì. Kí pé bóyá mo ń báàkì sí Sunday ọmọ Adéyẹmọ bọ́ẹ̀ tó bá ti pé mi náà ni tí ọ̀rọ̀ bá ti dójú ibi tó dé yìí nǹkan tí màá ṣe nìyẹn. Mi ò padà nínú struggle ó dẹ̀ wà nínú ọ̀rọ̀ wọn láwọn padà. Bọ́ àwọn bàbá yìí látìgbà tí mo ti mọ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tí mo wà lọ́dọ̀ wọn náà máa fi sọ pé ẹ má bú bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ má bú àwọn olóṣèlú torí pé a nídìí wọn nínú ìrìn àjò yìí. Mo rántí ní 3 years ago mo rántí ní 2 years ago kó tó di pé incident náà ṣẹlẹ̀ láìmọye gbà táwọn ẹ̀ bá ń bú Tinubu wọ́n ń bú àwọn ọba. Chief Sunday ọmọ Adéyẹmọ máa ń bá wa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a tún jẹ́ mídíà àbí àwa tá a jẹ́ èèyàn tó yẹ pé a kàn ń sọ̀rọ̀ wọ́n máa ń rọ̀ wá máa ń bẹ̀ wá pé àní Tinubu yìí ń bọ̀ ọ̀sẹ̀ wọ́n máa ń sọ ọ́ nígbà yẹn. Ẹ jẹ́ ká dúró dàsìkò tó bá dọ̀la ọ̀rọ̀ wọn lè ṣẹ torí wọ́n máa ń sọ ọ̀rọ̀ torí máa ń ṣẹ. Mo fẹ́ ká ojú tèmi àti yín bá fi máa wò ó ẹ farabalẹ̀ jòkó dáadáa kẹ́ ẹ rò pé kí nìdí tí bàbá yìí fi ṣe bẹ́ẹ̀. Ọ̀nà wo ló fẹ́ gbà tó fi lè wọlé sílé bíbà yìí láti wá sin òkú ìyá ẹ̀. Ṣé ká jagun ni? Lẹ́yìn tí ẹ rò ń tẹ̀ wá ń diaspora tẹ̀ ń sọ̀rọ̀ òun gangan ni tó wà lọ́kàn yín pé ká jagun gbìrìgbìrì tó bá ti dijó òkú ká da gbogbo ẹ̀rú kó fọ́ àbí? Àkọ́kọ́ ń bẹ̀ ẹ̀mọ́ ti pa àwọn tá a là ń jà fún ilé náà wà. Àwọn tí a fẹ́ torí wọn kú òlóko ẹrú ilé náà wà. Tó bá di gbìrìgbìrì tán tí wọ́n bá pa wọ́n ǹjẹ́ ṣé kò ní dùn wá? Àmọ́ ìdàkejì ǹjẹ́ ṣé tó mọnú Olóyè gbogbo nǹkan even àwọn ìjọba yìí bí wọ́n ṣe ní plan A bẹ́ẹ̀ nàná ní B gbogbo nǹkan láyé yìí ló ní títí ẹ̀. A máa fi ọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni. Ẹ̀yin brothers mi tẹ́ bínú sọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ gan bó ṣe rí gẹ́lẹ́ lẹ sọ ń tẹ́ rí lẹ sọ bó ṣe wà nínú yín lẹ sọ èèyàn wá ní ẹni tí ò sọ síta tó jẹ́ pé ó ń rò fáwọn èèyàn kiri. Èmi ò ní bá yín bú wọn mi ò ní bá wọn bú yín why tí mo fi sọ bẹ́ẹ̀. Nǹkan tó kọjú sẹ́yìn ẹ̀yìn ló kọ sí mi ìtò kọ ẹ̀yìn sẹ́yìn ojú ló kọ sí mi bó ṣe kọjú sẹ́lòmíì kọ́ ló ṣe kọjú sí i. Àṣírí ni mo sọ fún yín. Brọ́dà mi tó àtàkì Olóyè pé àwọn olóṣèlú ló gbé sínú pósítà kìnnìkan wọ́n rí sọ nílànà tí wọ́n ní ojú tí wọ́n fi wò ó. Ẹnìkan ò kí ń jà wá dé ẹ gbọ́ ojú tí wọ́n fi wò ó yẹn ni ẹ wá gbé wọn sí orí level kan ẹ jẹ́ kí wọ́n sọ síta bí wọ́n ṣe sọ torí tinú wọn náà sọ síta. Àwọn ẹlòmíì tí wọn wá sọ tinú wọn síta tó jẹ́ wípé wọ́n gbé
wọ́n gbé ọ̀rọ̀ yìí wọ́n máa túnṣe wọ́n máa gbé fúnra wọn wọ́n máa sẹ́ǹdẹ̀ síra wọn wọ́n máa sọ pé wọ́n máa bá ọ̀rọ̀ dẹ̀ ní ó gùn ju pé kéèyàn sọ lọ kó o sọ tiẹ̀ síta ó yìí ń da ju pé wọ́n ṣe mítí ẹ̀sẹ̀ ń gbẹ́jọ́ kiri. irú ẹni tó sọ̀rọ̀ yìí ẹ lè gbé wọn jòkóó báyìí pílánì báyìí ló ṣe máa lọ báyìí ló ṣe máa rí ó ní rísì báyìí torójú táwọn fi rí nìyẹn. ẹ má bú lágbájá kan kó ṣe kinní kan ojú tí àwọn ẹlòmíràn fi rí ààyè Bọ́lá Ahmed Tinubu bàbá president wa ẹ má bú àwọn náà torí pé gbogbo nǹkan ló gbọgbọ́n bẹ́ẹ̀ mi ṣe máa sọ̀rọ̀ ó yàtọ̀ sí tẹlòmíì ẹ gbọ́ torí gbogbo àwọn èèyàn tó wà ní pósítà yìí ò bá ní wọ́n tí ẹ bá gborílẹ̀-èdè náà ẹ lè lé wọn dànù ẹ kọ́kọ́ lọ dìyẹn mú. àmọ́ èmi máa ń sọ gbogbo gbà èmi orí adé Adébọ́lá ike àlùkà tí mo jẹ́ Àfọ̀njá TV bẹ́ẹ̀ ni ọkùnrin takuntakun níwọ̀n bàtàrà mi bó ṣe jẹ́ pé Yorùbá nation yìí gẹ́gẹ́ bí máa yé ṣe sọ̀rọ̀ wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ kan ọ̀pọ̀ yẹn ló tilẹ̀ mí ẹ̀ ti lọ tá a jọ wà ọ̀pọ̀lọpọ̀ bí èmi yìí mo mọ tí mo ti lose mo ti ní ṣe kí n látijọ́ yìí mo mọ tó ti ṣẹlẹ̀ òkè tí ò bá wá rí bẹ́ẹ̀ mọ́ báwo lẹ ti fẹ́ kó rí ṣé yẹ̀yẹ́ tẹ́ ẹ ti fẹ́ kó máa ṣẹlẹ̀ òun náà ló ti ń ṣẹlẹ̀ yìí. mo sọ pé ọ̀rọ̀ tí màá yìí sọ ó mọ tó sọ ní ojú tó fi wò ó àwa ta ti lose nǹkan tí mo fi sọ pé òkè ń sìn ó ní gbèdéke tí wọ́n fún mi dà nílé tí mo gbé pé òkè ẹ mọ ibi tá a ti kúrò dé pé wọ́n wá wá ń gbà kan lórí kẹ́ni lórí Yorùbá nation gbogbo dúkìá tá a ní orí Yorùbá nation ló lọ sí ó di pé àwa àti ìyàwó ńlé gan ọ̀rọ̀ wa kò gún mọ́ ìbíbà mo máa ṣe kinní bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ṣé mo sunlé pẹ̀lú ìyàwó ni lórí pé ọjọ́ tí wọ́n fún mi ti súnmọ́ àti jẹ́ àti mo sí mo dẹ̀ ń fagídí mo fi ṣe program mo fi ń wáta owó tó bá yẹ kí n fi jẹun gbà mí àbáwọn màmá mi nǹkan tó máa fún mi pé òkè lọ fi ṣe dátà màá ṣe dátà yẹn nǹkan tó wọ́n ní kí n ṣe màá ṣe kò sí mọ́ bọ́tí ọ̀rọ̀ táwọn èèyàn sọ wọ́n mọ tí wọ́n sọ àwọn tẹ́nìyẹn sọ ó sọ tó kọjú sí ló fi sọ̀rọ̀ yẹn pé kì í ṣe irú nǹkan báyìí ló ṣe jẹ́ àṣeṣe Ìgbòho fẹ́ ṣe báyìí ni ìyẹn má bú wọn nǹkan tó kọjú sí wọn ni mo bẹ̀ yín mo rọ̀ yín bó ṣe kọjú sí wọn àwọn tó ti lose bó ṣe wà áńgà sí bí ọ̀nkù mi yẹn ṣe wà áńgà sí bí dádì mi yẹn ṣe wà áńgà sí bí bọ́dà mi yẹn ṣe wà òun náà ṣe fi sọ̀rọ̀ bí bó ṣe yé wọn ibi tí wọ́n rí mọ tó kọjú sí wọn mọ́ ni ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wa tá ti lose dúkìá tí ò sí ẹni tì mọ́ ǹjẹ́ ta ni mo rí ní ẹ̀ tó sọ pé ókè o màá bẹ́ẹ̀ gbé ilé ìṣòro tó ní nípa ilé o ìyàwó náà ni kò sí kankan mọ́ nígbà tí ò sẹ́ni tì mọ́ báwo la ti fẹ́ ṣe àti mú bọ́ síbi kan tó bá dẹrù síta tán láìpẹ́ yìí tán bá dá síta tán ojú wo lẹ́yìn Yorùbá tájọ́ ń jábọ̀ ojú wo ẹ fẹ́ fi wò mí bí ọ̀hún ó ti ń rìn street kiri kò sí kankan mọ́ lẹ́yìn tó ní owó tó ní mọ́tò tó ní gbogbo nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tèmi fún ara mi wà náà tó ń rọ ọ̀kadà fún yàn nínú Yorùbá nation tí mo ń pín owó tèmi náà ṣe owó láwọn gbèríko kọ̀ọ̀kan òun dà tí mo ń kó yẹn ìjọba àtàṣẹṣẹ ń gbé Yorùbá nation tá ẹsẹ gbé tí mo ń kó àwọn yẹn tí mo ń wo gbogbo state kiri òun dà now ṣe àwa náà ti wá di abandon use and dump ni mo sọ pé má jẹ́ kó dùn yín èyí tí Ìgbòho ti fín tẹ bá rò pé bóyá kìnìkan tó bá dẹ̀ láwọn òfin mọ́ náà ẹlòmíì náà dìde àwa ni kó má sùn o torí pé wọn àsọ pé àwọn wàá fín mọ́ Ìgbòho sọ pé òun ò fín mọ́ o ó yìí ń sọ pé sẹ́ òun wà lórí struggle ni
òun ò dẹ̀ ní padà ẹ gbọ́ but ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé ká ẹ jẹ́ kó yé wa dáadáa torí tìyá wọn ó yẹ kó yé yín mi fẹ́ fẹnu sọ nígbà tí wọ́n ti jáde òkú wà ń bẹ̀ báwo náà ṣe fẹ́ sin àwọn ẹni yìí dẹ̀ ní anídìí àti pàbúlà lejò àbí kí wọ́n lè jẹ́ ká rọ́nà lọ gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ torí tí mo bá wò nígbà míì omi ẹ̀kún màmá sunkún lọ́pọ̀lọpọ̀ gbà ojoojúmọ́ mi ní sùn ó di pé ìyàwó ò fẹ́ gbọ́rọ̀ sí ni lẹ́nu mọ́ inú Yorùbá nation àwọn ọ̀rẹ́ mi mo mọ iye àwọn tíyàwó ti filẹ̀ lọ tí wọ́n ti dáya láya báyìí Ọlọ́run fún mi ń tèmi but ẹ rí mi nǹkan tó ń so kálukú tí bíbá yìí máa ń dùn mí dèní tó ń dùn mí láti bí oṣù bíi mélòó ó ń dùn mí gidi àtàyà yìí nínú ọgbẹ́ ọkàn náà but mo yìí stand on my own Yorùbá nation kórílẹ̀-èdè Yorùbá kó lè wá sí ìmúṣẹ but no Ọlọ́run nìkan ni mò ń rí lẹ́gbẹ̀ẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá mi kọ̀ọ̀kan náà torí pé wọn kì í fẹ́ kí dátà tán lórí fóònù mi àti rántí mi wẹ́ mo ti bẹ̀rẹ̀ sí dátà ẹ̀ dáhùn bọ́ mo dúpẹ́ pé ẹ̀mí wà mo dẹ̀ nígbàgbọ́ pé lè ti máa wà ẹ̀ dáhùn but lórí ọ̀rọ̀ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹ má jẹ́ kó jẹ́ rògbòdìyàn lórí ọ̀rọ̀ òkú ìyá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹ má jẹ́ kó jẹ́ rògbòdìyàn nínú struggle ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé kalẹ̀ ẹ fi ìfẹ́ bá wọn ṣe ẹ fi ìfẹ́ bá wọn lọ mo má sọ kankan kì í ṣe sí Sunday Igboho la fẹ́ gba orílẹ̀-èdè fún àwọn náà máa ń sọ pé kì í ṣe àwọn fún ara wa ni fún àwọn àrọ́mọdọ́mọ wa tó ń bọ̀ tí mo mọ̀ pé Ọlọ́run ọba jẹ́ kó wá sí ìmúṣẹ ẹ má bínú mi ò lè háàtì dáadáa bíi tẹ́lẹ̀ tó rí àyà yẹn bí má ti ń sọ̀rọ̀ máa ń dùn mí bó àwọn nǹkan yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo tó bá ń dùn yín lọ́kàn wọ́n sì gba ẹ jẹ́ kó tán gbogbo ẹ̀yin tẹ́ ń bára yín jà bẹ́ẹ̀ lọ sí gbà kan ibi tí àwọn èèyàn ń dúró dè látọjọ́ tó ti pẹ́ lélẹ̀ mo fẹ́ kó yé yín pé tí o bá ti pé màmá ṣe Sunday ọmọ Adéyẹmọ wọ́n jáde láyé ni gbogbo eléyìí ò ní gbogbo eléyìí kò ní ṣẹlẹ̀ ẹ gbọ́ tí o bá ṣe pé màmá olóyè sí Sunday Igboho jáde láyé irú nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ kò yé àpọ̀lọpọ̀ ni àmọ́ àwọn bí Ọlọ́run ṣe rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun lèmi ṣe máa ń sọ tèmi bọ́lọ́run ṣe dá wa ibi tí tẹnìkan pín sí ni tẹnìkan ti bẹ̀rẹ̀ ìfún àgbàlagbà míì lè wà tó jẹ́ pé ọmọ kékeré tẹ bí lẹ́ni kó jẹ́ àgbàlagbà ju ẹnìyẹn lọ ní ọ̀rọ̀ sísọ àbí ní inú ìgbésí ayé mi kò yẹ kó jù lọ ní times 10 bẹ́ẹ̀ ni ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ kékeré tó lówó tó ju àgbàlagbà tó bí bàbá bẹ́ẹ̀ lọ ni tí ò lówó lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe sùúrù púpọ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday ọmọ Adéyẹmọ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ ká gbárùkù tì wọ́n ẹ jẹ́ ká wá gbárùkù tara wa náà torí wípé gbogbo ẹ̀yin tẹ́ ń fojú mi wò ẹ rí púpọ̀ mo lè dúpẹ́ lọ́wọ́ yín wípé ojú tẹ́ fi ń wò ó ẹ̀yin náà rí sọ bí wọ́n ṣe gbé pósítà yẹn kò ṣe kinní kan kò yẹ kí wọ́n fọ àwọn olóṣèlú síbẹ̀ ó dájú pé ǹjẹ́ kò yé yín ni
ṣé Yorùbá yẹn ò yé yín ni? Yorùbá ló ní ọpọlọ àti làákàyè jù pé ǹjẹ́ pósítà tí wọ́n ṣe yẹn ǹjẹ́ ṣé kò yé yín dáadáa ni? Mo tún tẹ̀ mọ́ ṣé kò yé yín ni? Ẹ rò ó jinlẹ̀, ẹ rò ó débẹ̀ ibi tí mo sọ̀rọ̀ lọ yẹn, ẹ rò ó dáadáa. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bí wọ́n ṣe ń tíǹkì ó yàtọ̀ sí bá a ṣe ń ronú. Wọ́n sọ̀rọ̀ wọ́n àdírẹ́sì gbá bàbá wa ló lè ṣe igbá wo kinní kan, wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn àbí àwọn ọmọ Yorùbá ni ẹ jẹ́ ká fún wọn kinní kan. Ó yé yín dáadáa, ó yé yín màmá mi, ó yé yín bàbá mi. Mo sọ fún yín lẹ́ẹ̀kan sí tó bá yẹ pé ẹ fẹ́ bá a dá sétò àbí ẹ̀yin náà fẹ́ sọ ẹ̀dùn ọkàn yín, ẹ lè pè wá sórí WhatsApp number wa tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá. ń bọ̀ plus ẹ má bínú. So ọ̀rọ̀ tí mò ń sọ yìí fún gbogbo wa pátá ni. Fún gbogbo wa pátá ni. Ẹ jẹ́ gbé rédíò yẹn. Nílé ẹ̀yin bàbá mi, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ṣe pàtàkì fún gbogbo wa. Ẹ jọ̀ọ́, ọ̀rẹ́ wa ní nǹkan méjì àbí mẹ́ta àbí information àbí láti correct wa fún nípa ọ̀rọ̀ sísọ ni. Ẹ lè pè wá bóyá ẹ fẹ́ polówó ọjà náà ni. Ẹ lè pè wá bóyá ẹ dẹ̀ fẹ́ support wa fún kankan ni àbí bóyá ẹ fẹ́ bá a sọ àwọn ọ̀rọ̀ kan ní WhatsApp. Ẹ lè pè wá. Nọ́mbà yẹn náà ní 080 83 89 25 50. Sorry, mistake wà ń bẹ̀, ẹ má bínú. Sorry, plus 234 bẹ́ẹ̀ ni 80 83 89 25 58 bẹ́ẹ̀ ni ẹ lè pè wá sórí ẹ̀. So ojú tí mo ní kí ẹ fi wò ó, ẹ jọ̀ọ́ ẹ bá mi fojú wò dáadáa. Ẹ bá mi fojú gbé kalẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀, how come, báwo ló ṣe jẹ́. Ẹ gbọ́ mi yé, báwo ló ṣe jẹ́, báwo ló ṣe rí bẹ́ẹ̀, kí ló fà á. Torí àwọn nǹkan yìí mo fẹ́ ká jọ fi ṣe ọ̀rọ̀ kẹ́ ẹ fi mọ̀ pé kì í ṣe pé bóyá ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ bóyá kò nídìí, bóyá bó ṣe jẹ́ kò sí tẹ́ ẹ báwo náà ṣe máa sọ ọ̀rọ̀ yẹn tẹ́ fi ń bínú. Ẹ̀yin náà rí sọ, wàláhì ẹ rí sọ, kò sí irọ́ ń bẹ̀, ẹ rí sọ. Bọ̀ sùúrù ó ṣe kókó, sùúrù ó ṣe pàtàkì, sùúrù a ní láti ṣe sùúrù lórí ọ̀rọ̀ yẹn. Torí ọ̀rọ̀ tí wọ́n sọ, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ó yẹ kó yé gbogbo wa dáadáa. Bí wọ́n ṣe mọ̀ gbélẹ̀ náà ṣe gbélẹ̀. Mo wá rọ gbogbo wa lọ́pọ̀lọpọ̀ nílé lóko lájò lẹ́yìn odi. Ẹsẹ̀ wá wo ẹrù tàwa àtẹ̀yìn tẹ́rẹ́ pé ẹ ti lùsì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ wà ní diaspora àbí tẹ́ wà nílẹ̀ Yorùbá àtàwa tó yẹ pé a ti lùsì ọ̀pọ̀lọpọ̀ nǹkan dànù. Ẹ jọ̀ọ́, mo rọ̀ wá ni, ẹ jẹ́ kí a jọ fọwọ́sowọ́pọ̀. Ẹ jẹ́ kí a jọ fọwọ́ sí kíni o, ká jọ fọwọ́sowọ́pọ̀ ká lè di ẹyọ kan. Ẹ jẹ́ ká lọ fọwọ́sowọ́pọ̀ ká lè di ẹyọ kan. Ẹ jọ̀ọ́, mo rọ̀ yín ni. Àǹfààní wà fún wa láti pè wọlé lẹ́nu tó gbá sí pé
wọ́n fẹ́ sọ ẹ̀dùn ọkàn wọn àbí táwọn náà rí sí in tó ṣẹlẹ̀ yẹn, òun náà ni mo ṣe fi nọ́mbà yẹn sí inú ilé, ẹ gbọ́ mi yé, láti pè wọlé fún wa lórí ọ̀rọ̀ sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho àti ọ̀rọ̀ tí ó ń jà nàìnàì nígboro lórí wọ́n ṣe gbá kan, wọ́n ti tẹ̀lé lóṣèlú, sólóṣèlú la fẹ́ gbà ni, ṣé kinní kan la fẹ́ gbà ni. Lọ́dọ̀ tèmi wọ́n rí sọ, mi sọ pé wọ́n rí sọ, ojú tí wọ́n fi wò ó ni. bọ́n tí ọmọ Adéyẹmọ Ìgbòho ṣáṣe ó yé wọn dáadáa, kán dẹ̀ tó tún ṣe nǹkan kan tó tún bọ́ta kan tó ṣe. Àwọn àgbààgbà kan tí wọ́n jẹ́ àgbààgbà nínú struggle yìí náà, àwọn náà máa ní kí wọ́n ṣe. Bẹ́ẹ̀ náà làwọn àgbààgbà kan tó jẹ́ pé wọ́n wà nílé náà nípa ti òkú ìyá wọn, àwọn náà máa wà nínú àwọn tí wọ́n ní kí wọ́n ṣe. Ó yẹ kó yé wa wípé bákan méjì lọ̀rọ̀ ilé ayé. Ẹ má jẹ́ kó jẹ́ nǹkan tó yẹ pé ó jẹ́ nǹkan ìbànújẹ́ fẹ́nibọ́dì. Ẹ jọ̀ọ́ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, ẹ wò sùúrù ní kẹjẹ ká ní, ẹ ká lọ ní sùúrù o. Dẹ̀ nídìí àti báyàn jà, torí pé tásìkò bá tó òtítọ́ á farahàn. Ẹ má jẹ́ ká bára wa jà rárá mọ́, òótọ́ ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ tèmi á sọ fún ọ̀pọ̀lọpọ̀ kó wá nìyẹn, torí wípé ẹni tí ò mọ̀ yóò mọ̀ yìí, ẹ gbọ́ mi yé, ẹni tí ò mọ̀ yóò mọ̀ yìí. Torí ẹ̀ bródà mi tó sọ ọ̀rọ̀ yẹn, mo rọ̀ wọ́n, mo bẹ̀ wọ́n kí wọ́n jọ̀ọ́. Ẹ̀yin àgbààgbà, àwa mídíà tá a bá ń sáré sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ o, kí ló dé tí a pè wọ́n? Ibi tó kọjú sí wọn ni, ǹjẹ́ kí ló ṣe àwọn náà tí wọn kì í sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho? Africa Pride TV, mo kí yín, ẹ̀rà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta, àdúrà wa gbà. Àwọn nǹkan yìí ẹ má jẹ́ kó jẹ́ nǹkan tó jẹ́ pé tó máa ba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú jẹ́. Ẹ má jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa di pé òótọ́ nǹkan báyìí ni àwa ń di èdè àìyedè káàkiri. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé ilẹ̀, ẹ pè àgbàlagbà níyín, ẹ jọ̀ọ́ ẹ pè, ẹ béèrè kí ló fà tẹ́ fi ṣe báyìí, kan tó ṣe kí ló ṣe báyìí, kí ló dé tẹ́ jẹ́ ká decide. Ẹnì kejì já wá dé, ibi tó kálukú ní mọ̀mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. We have to think about it. Tó bá pẹ́ yín náà lẹ wà nínú ipò ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, báwo lẹ ṣe fẹ́ kó rí? Mi ilẹ̀ ìwíre bó ṣe rí nínú yín nítorí tẹ́lòmíì, àwọn ẹlòmíì ni ò ní wí tiwọn síta, tọ́kàn máa fi sínú, tó máa rò kiri. Ọmọ Adéyẹmọ, mo kí àmì tán wọlé, mo kí yín, ara ṣe ẹ̀kọ́ àdó tì mí. Ọlọ́run bọba lánàá máa wà pẹ̀lú yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ní sílẹ̀ tẹ̀, gbogbo àtàyè bá ń jáde tí gbà ń jẹ́ gbà, ní ṣubú dànù, ẹ máa lọ rẹ máa bọ̀rẹ̀ ni. Àlékún owó àlékún yìí a máa dé bá gbogbo ojú tó wò mí pátápátá nílé lóko pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ojú yín méjì kò ní fọ́, ọwọ́ yín tẹ́ fi ń ṣàdúrà, tẹ́ fi ń gbowó, ní fọwọ́ náà gbọmọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ wo ẹ̀kọ́ tèmi kọ́ látara yín, òun lèmi fi sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin fans mi pátápátá, ẹ máa ga ni ẹ̀ní wálẹ̀ láéláé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Torí mo mọ̀ wípé Ọlọ́run ọba ló fi yín ṣe backbone fún ọmọ Adéyẹmọ, ló dẹ̀ ń fi yín ṣe backbone fún orílẹ̀-èdè Yorùbá. Tí ò bá ṣe torí orílẹ̀-èdè Yorùbá, ẹ lè má ṣe tẹ̀ ń ṣe. But mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tí ò bá nídìí obìnrin yìí jẹ́ kó mólù,
gbogbo nǹkan ló máa wá sí reset, nǹkan tá a dẹ̀ ń lé ó máa wá sí ìmúṣẹ. Mo fẹ́ kí gbogbo wa nígbàgbọ́ bẹ́ẹ̀. Mo fẹ́ kí gbogbo wa nígbàgbọ́. Mi ì fẹ́ kó dùn wá rárá. Mi ì fẹ́ kó wá di ọ̀rọ̀ àríyànjiyàn kẹ́ wá jẹ́ kí ọ̀tá kó wọ àárín wa. Mo mọ̀ pé tí wọ́n ti sọ, tí wọ́n ti pa, tí wọ́n ti kún ni. But please, we need to think about our own generation. Please, I need àti gbìyànjú láti jà nítorí àwọn ìrandíran wa tó ń bọ̀. Tí ẹ bá pọ̀ ọmọdé yẹn mọ́ àwọn ti ṣe rí, ẹlòmíì á tún dìde, ẹlòmíì tún bọ̀ tá a tún tì rí tó máa dìde. Bọ̀ ọmọdé yẹn mọ́ náà sọ pé òun ò ṣe mọ́. Ṣèbí torí òkú ìyá tán fẹ́ sin ni. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ní sùúrù. Ẹ jọ̀ọ́, mo rọ̀ wá, mo bẹ̀ wá. Ẹ̀yin màámi, mo wá bẹ̀ yín, èmi náà rọ̀ yín. Ẹ jọ̀ọ́ nílé lóko, ẹ má jẹ́ kójú ti èmi ọmọ yín náà Orí Adé Adébọ́lá Ike Àlùkà. Mo rọ̀ yín ni mo bẹ̀ yín, torí pé ìlú ti time ló kù fún mi láti dẹrù mi síta. Mo dẹ̀ mọ̀ pé ẹ tó ṣe. Ìlú ti time ló kù fún mi. Débi pé inú ilé mi gan gbóná. Ọlọ́run ní dójú tẹ̀yìn náà, torí gbogbo ibi tí mò ń lọ pátápátá kò sí. Even bó jẹ́ bí kan ó wà bí kan ní tẹ́ni kí n máa forí pamọ́ síbẹ̀ fúngbà díẹ̀ pẹ̀lú ọmọ. Kọ́lọ́run bá ṣàánú mi àti ìyàwó. Torí mo bẹ̀ yín, mo rọ̀ yín ni fún eléyìí. Gbogbo ẹni tọ́lọ́run bá ṣèrànlọ́wọ́ fún láti ṣèrànlọ́wọ́ fún mi, Ọlọ́run á bá mi ṣèrànlọ́wọ́ fún òun náà. Ìlú àṣẹ Ọlọ́run. Mo tún fi àsìkò yìí, mo dẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fans mi nílé lóko lájò lẹ́yìn odi, wípé ẹ kú àdúró tí gbogbo ìgbà pé tí ẹ bá ti rí mi pé mo jáde lẹ máa wá dúró tì mí, lẹ máa ń sáré wá gbọ́ program mi. Bóyá ẹ̀yin tẹ́ yẹ pé ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ program mi abẹ́ ẹsẹ̀ mọ̀ mí, mo ti wà láti ìgbà tí struggle ti wà, tàdé ṣe program. Bẹ́ẹ̀ ni tàdé tún à ń tẹ̀lé aláyé dáadáa tí ì ṣe àwọn ẹni tó ń parọ́. Bọ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run dẹ́ mi sí. Ẹ lè béèrè orúkọ mi, ọ̀kẹ́ lọ find out pé irú ọmọ wo lọmọ yìí jẹ́. Ṣé fún wa náà kan ni, àbí sọ sì bà nǹkan jẹ́ nínú struggle, àbó ti gbà kankan tó yẹ kó ti ṣe báyìí nínú struggle ni. Ẹ lè béèrè irú ọmọ tí mo jẹ́, torí struggle náà ló sọ èmi náà di bí mo ṣe wà yìí. Tẹ́ni tó wà ní diaspora gan tẹ́lẹ̀ tán bá ń dá $50, èmi máa dá 100,000 nígbà yẹn. Mo ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run dẹ́ mi sí. Mo dẹ̀ mọ̀ pé nǹkan tó ti lọ á padà. Àwọn nǹkan tó yẹ kí n tún gbọ́kànlé, Fúlàní ṣe tiẹ̀, wọ́n kùnà ṣe ti tiẹ̀. Àti lose ọ̀pọ̀lọpọ̀ nǹkan, millions of naira ní last year, almost 7 point something million. So owó mi fún tó lọ, torí pé àráyé láti attend last 2 years stroke last year tí mo wà nínú struggle dáadáa tó yẹ pé ó ń gbóná mi ráyè lọ́wọ́ fáàmù mi. Gbọ́ ọpẹ́ ní fọ́lọ́run pé ẹ̀mí wà, tí a torí àbá ti para wa dànù. Ta ló fẹ́ bá wa tọ́jú ọmọ? Bọ̀ nísìnyí àti wá wà ní ipò tí mi gan nídìí ọmọ aráyé láti jẹ́ pé kí wọ́n ràn mí lọ́wọ́.
ó dọwọ́ yín o, ẹ má jẹ́ kójú tì mí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi, mo rọ̀ yín. In case bóyá ẹ wá nídìí nọ́mbà mi lẹ́ẹ̀kan sí, ẹ pè mí, or ẹ fẹ́ fún wa ní information kan ni, or ẹ fẹ́ bá a sọ̀rọ̀, àbí ẹ fẹ́ correct wa lórí àwọn kankan, ẹ pè mí sórí aago tí mo pin sórí fóònù yẹn. Òun náà nìyẹn 08083892558. Mo dúpẹ́ lọ́wọ́ yín nílé lóko. Àánú Ọlọ́run máa bá yín, àdúrà yín máa gbà nígbà gbogbo, ẹ ní fojú sunkún ọmọ. Bẹ́ẹ̀ ni gbogbo bàtà bá ń jáyé tí gbàǹjẹ́ gbà, ibi tẹ́ bá ti ń sọ oríire lọ́wọ́, ọmọ aráyé ò ní já yín kulẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Nǹkan tó máa mú ẹlòmíì tán máa fi fòkò sọ ránṣẹ́ sílé, Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo tẹ́ ti kójọ láàárọ̀ ọjọ́ yín kò ní dìbànújẹ́ o pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ máa ga ni gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn, àtọ́jú tó ń wò mí àti èyí tó máa wò mí, àbúrò kankan ò ní ṣẹlẹ̀ sí yín. Nínú àwọn gbogbo àwọn ọmọ yín tó jẹ́ ọmọ ológo, ọmọ aráyé ò ní pa ọmọ yín lójú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run á bá mi ṣe bẹ́ẹ̀ fún yín, Ọlọ́run á bá mi ṣe dáadáa fún yín, pẹ̀lú Ọlọ́run á bá mi dúró tì ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ ṣé gan, dàbọ̀.